أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ووصينا الإنسان بوالديه إحسانا ووصينا الإنسان بوالديه إحسانا Ọlọ́run ní dájúdájú àwọn Ọlọ́run àti sàsọ́ọ́lẹ̀ fọ́mí èèyàn bí walidayhi ihsana nígbé kó máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì ahasinu ilayhima ihsana gbogbo ọmọ kọ̀ọ̀kan ní tó bá lè wù kó jẹ́ bó ti lè wù kó tó òbí rẹ̀ méjèèjì dọwọ́ rẹ̀ máa ṣe dáadáa sí wọn nígbà wọn bí Ànábì Muhammad èyí sí wà sí náà nùfà wọ́n ni wà nábì ìwọ Ọlọ́run ni a máa ṣe dáadáa sáwọn òbí wa albaqiya ẹnìkan ló wá lè bá nábì pé wà nábì albaqiya min birrin abarru bihima ba'da wafatihima àwọn ìyá àti bàbá mi ti kú yìí lẹ́nì kankan mọ́ ṣé ó tún ní dáadáa kan tí máa ṣe fún wọn Sheikh Lukman Ànábì mo ní sọ̀rọ̀ fa ووصينا الإنسان بوالديه إحسانا ẹ̀rọ àbárọ̀ sí ní ìfẹ́ kọ́ kọjá bẹ́ẹ̀ ń jẹ́ dáadáa kan bẹ́ẹ̀ ní ṣe fáwọn òbí méjì oníbẹ̀ ní okùn kan tó máa ṣe fáwọn òbí rẹ̀ nínú tá Ànábì wá ká Ànábì wá ń ká pé wọ́n mọ́ o níjọ́ ìyá rẹ̀ ti kú mọ́ pé ń gbà náà ti tán o ó ní ad-du'a lahuma ọmọ yòówù tí bá ń yẹ tí ń yẹ tí ń yẹ tí ń yẹ tí ìyá rẹ̀ ń bẹ láyé kìí tí yẹ o kọ́ra àwọn òbí wọn fara dà nǹkan wọ́n sì ń fara dì nǹkan ìyá ni ó máa sọ fọ́mọ rẹ̀ pé kí ló wá kílẹ̀ ló ṣe fún yín ìyá ó sì máa lọ lè ibi ẹni téèyàn ò lè bẹ̀ tójú ọmọ tìyàn ní pé mi ò wà bẹ̀ lágbájá bẹ́ẹ̀ ni àwọn ìyá òun sì rí iná jù wá lọ wọ́n mọ̀ pé ẹni tó ọlọ́bẹ̀ yìí kò dáa fún ni ó lè ba tó dáa jẹ́ bí ìyá bá mọ̀ pé wọn burú yóò sì lọ lè bẹ̀ pé ẹ dákun ẹ sá ìyá fi ọmọ yín torí ẹ náà mo torí ẹ wá ìyá òun náà tó wá rí bẹ̀ òun náà má gbàgbé rẹ o bàbá tó rí bẹ̀ òun náà má gbàgbé rẹ o má ṣàdúrà fún wọn o má jẹ́ kẹ́nìkan sọ fún ọ pé téèyàn bá ti sí ọ bá ti kó ti tán nù kọ̀tán o Ànábì sọ bẹ́ẹ̀ farakùnrin náà ọwọ́ ni wà ní istighfaru lahuma báwọn òbí rẹ bá ti kú ní tó kú ọkù tó máa ṣe náà ní kí máa tọrọ àforíjì fún wọn èèyàn lè rìn láyé kiri ọmọ mi kọ́dà gbogbo ara ní ọmọ mi ìfẹ́ tá a ní síra wa la máa fi ń sọ pé lágbájá tó kú yóò ẹni ìkẹ́ni wọ́n wí bẹ̀ lójú Ànábì Muhammad ìyá kan ní wọ́n ní mata fulana lágbájá kú ọwọ́ bá Ànábì Muhammad bẹ́ẹ̀ bọ́yá Aisha ni ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha lágbájá kú ó sì ti lọ lé sinmi Ànábì ní ta ń sọ fún ọpọlọ ó kú ọlọ lè sinmi ọmọ pẹ́ ni tó kú tó lè sinmi lẹni tó lọ ń bá forí jìn ìjọ tẹ́lómi bá kú lọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ wàhálà bó ti ṣe wàhálà yíwọ̀n ẹlòmí tó kò sí jálìkìyà ó tún kò sínú sàárì ní wọ́n ń káàbọ̀ ṣàdúrà fún wọn máa tọrọ àforíjìn fún wọn ọwá tó ń sọ fún wọn kí wá ikramu sadiqihima àwọn tó ọmọ yóò tó bá fẹ́ kọ́ lọ́n fi rí jẹ́ àwọn òbí òun tó yẹ pé ọmọ rẹ̀ ní dáadáa tí ọmọ sí sóbi rẹ̀ ẹni ọba ti mọ̀ lọ́rẹ̀ ìyá rẹ̀ ọba jùlọ tí ìyá rẹ̀ bá ti lè pè lọ́rẹ̀ òun àpọ́nlé tó fún ìyá rẹ̀ òun máa fún kọ́dà ìjọ tó bá gùn ọ pé alájà ní sì máa ra sọ fún lọ́dọọdún àwọn tó ní lọ́rẹ̀ òun máa rà fún wọn Ànábì ló ń ṣe dáadáa nu ọwá tó sọ fún wọn pé wá infadu wasiyyatihima àfá ẹmẹ́jẹ̀tì ìhun lọ́dọ̀ ìpọ́ kan yìí ọwá tún ní ó tún dọwọ́ rẹ̀ ìwọ ọmọ o tó bá ń kọ́ bá ṣe dáadáa sáwọn òbí rẹ̀ èbí bí àyè kú bàbá yìí kú kò ló ti tán ọmọ tó bá ló ti tán yóò tán fún ó tún wá ní tó tún máa ṣe ni pé ìwọ ọmọ máa dà papọ̀ okùn ẹbí tó ṣe pé jọ́ tí ìyá rẹ̀ ń bẹ láyé kèèjì ọjà irú okùn ẹbí wọn náà ìwọ náà máa wá so papọ̀ tó o bá ti ń so ẹbí tí ìyá rẹ̀ ń so papọ̀ mọ́ra rẹ̀ òun sì dáadáa sóbì rẹ̀ nù ọyẹ́ sì wá ní wá infadu wasiyyatihima ẹ̀rí pé jẹ́ kí wọ́n pọ̀ ẹ̀rọ àwọn ànífà nígbà mi dákun àsọ́lẹ̀ táwọn òbí rẹ̀ bá sọ fún ọ tí ọba takótọ́ Ọlọ́run múṣẹ́ ibi títí wá gbé mẹ́kì kalẹ̀ nú
Sheikh Lukman Lucas wọ́n ní ìyá kan fẹ́ kú gbé ọmọ olóòkú ọ̀rọ̀ tó pani lẹ́kún nífà ọwọ́ ní ya bunayya Sheikh Lukman ṣé mo lè ní ẹdìdé gbé kì ní òun sọ́nà ọ̀dọ̀ wọn ó ní ya bunayya eré ọmọ mi ana rahila èmi ń lọ ń tèmi nù àsọ́lẹ̀ ìyá ní wíbẹ̀ fọ́mọ rẹ̀ ń lọ ẹfiké wúhalẹ̀ ẹ̀dàkùn ń lọ ń tèmi nù o a má usik ní wàá sọ àwọn àsọ́lẹ̀ fún ọ nínú àwọn àsọ́lẹ̀ tó wá fẹ́ ma tí wá ń sọ fọ́mọ rẹ̀ níjọ́ náà níjọ́ tí ìyá náà ń lọ bóyá mọ̀mọ́ wí fún yín náà ẹ lè má gbọ́ ó ní wọ́n ma bí bí ti ń lọ yíyọ́ o ayé ò sì rí ti ọkọ̀ sẹ́yìn bọ̀ dáná fún mi bọ̀ dáná jọ tí wọ́n bá ní wọ́n parí ọ̀fọ̀ mi ẹni tí ó ṣàdúrà fún mi yóò jẹ́ ẹni tí ó wà jẹ́ ń jẹ́ pé ọlọ́run ò sí wọn arẹ́yìn rẹ̀ ń bẹ àmọ́ o in tó kàn wọ́n ni pé la tazlimu ahadan bí mo ti lọ tí ń kú lọ yìí lẹ́yìn ikú mi bọ́ bá ti máa ń yẹ̀yàn jẹ tẹ́lẹ̀ máa ń yẹ̀yàn jẹ mọ́ la tazlimu ahadan asábò sí yẹn o ilẹ̀ ń yọ wallahi al-azim àwọn èèyàn pọ̀ tí wọ́n fẹ́ ṣaburú fún wa àmọ́ bí a bá ń wo ìyá wa yóò sì tún máa kà wọ́n àmọ́ wọ́n gbàgbé pọ́lọ̀ ń jù ìyá lọ ìyá wa ní wọ́n máa mi wọ́n ti jù mí àwọn olè máa máa kọ́dà lè má jọ máa gbé papọ̀ àmọ́ ògede pé sí ìyá rẹ̀ ń bẹ ẹni ọba sì fẹ́ ṣaburú yóò sì tún ṣiṣẹ́ yìí torí náà èmi ti ń lọ́nu la tazlimu ahadan ọbọ̀ ènìyàn kan sí o ọsọ̀rọ̀ òun bẹ̀ fọ́ ma bí ó tí wá ní wọnú ẹ̀mí wala taghtab gbogbo bí wọ́n bá ti ń pé sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ọgbọ́dọ̀ jòkó ń bẹ̀ mọ́ nígbà tí mo ti lọ yìí ọ̀nà lè mọ ti jù mi mọ́ ọlá ńjọ́ tí ń bẹ láyé mo ti lọ́nu kò sẹ́ni tí ó ti jù mọ́ ọlá mọ́ o in tó kù nípa àwọn mélòó ni wọ́n sọ rágbájá náà mẹ́bẹ̀ kókó ẹ̀ sí ó di ṣe kí ní sọ̀rọ̀ àbí ẹ̀gbọ́n ẹ̀ ní àfáàrọ̀ ẹfíkẹ́ ẹni ìfẹ́ kéwú ìwọ́n ma mí ó ti tù ọ́dà sọ́lẹ̀ méjì ọwá ní wala tujarrih ahadan wala tujarrih ahadan má fi ọ̀rọ̀ bá tẹ́nì kankan jẹ́ ìtàwọn èèyàn gbọ́n alẹ́ ìnàmọ̀tòníyà nàdọ́rọ̀tò àìkẹtẹ̀ ayé ta ń lò nánú àdàndọ́rọ̀tò àìkẹtẹ̀ Sheikh Lukman ẹ̀dùkú alẹ́ ìnàmọ̀tòníyà àfàbí wọ́n náà wí àná ìnàmọ̀tòníyà nàdọ́rọ̀tò àìkẹtẹ̀ alẹ́ ìnàmọ̀tòníyà nàdọ́rọ̀tò àìkẹtẹ̀ Sheikh Al-Mu'min ọlẹ́yìn tẹ́ ń gbọ́ wà sí ẹ̀tẹ́ tí ayé tẹ́ rí ọ̀nà dọ́ra tó àìkàtì ẹgbẹ́ táyé ní ẹgbẹ́ méjìlá ayé ní o jánibun jaffajanibun Sheikh Lukman gbogbo ẹ̀yàn ọmọ olóòkú ó ní ìzàtọ́ra minha jánibun jaffajanibun ayé nínú ṣe sí ayé ni pé gbẹ́gbẹ́ kan bá ń dùn fún yàn kò sí ẹni tí inú rí ọmọ dùn láyé bí làákàyè rẹ̀ bá sẹ́tù yóò torí tí ó bànújẹ́ ó ní báyé ti rí mọ́lẹ̀ àmàlù ìlà fàjáìhàn ó ní àdárù mọ̀lẹ̀ àmàlù ìlà fàjáìhàn àfàbí ó ní ayé tẹ́rí yẹn mọ̀lẹ̀ àmàlù kò sí tí yóò kún wánú ayé ìlà fàjáìhàn kò sí tọ́ ma lọ́n wá tọ́ ọ̀rí ó tẹ̀ láyé tí ò ní dàdánwò sí ọlọ́wọ́ عليها ولا لذات إلا مصاحب kò sí sí tí ó dùnnú ayé láyé tí ò ní sí tọ́lọ́run fi mà bàyánú jẹ́ mẹ́ فكم سخنت بالأمس عين ضريرة ṣebí lánàá ìjọ tí ìyá kú tẹ́ gbọ́ irú ìbànújẹ́ tó bá yín jọ tí ìyá kú kò bá yín rí وقرت عيون دمع اليوم ساكب àmọ́ ń gbà tó padà ìyá bí nǹkan bá tún yí padà tán táyà yẹn ti kìíní tán ojú òtún wá dá gbájì padà ó ní tí ń jáyé nẹ́nu فلا تختهل عيناك في عبرة
ìyá kìíní ti kú, ìyá tàmàdó ti kú, kọ́dà mọ́ wá sunkún ojú sì ń ro mí, àfà ní ọpẹkun yẹ̀yẹ́ tí. Aláàzá ìbẹ́ ni àfà bí bá. Ó ní aláàzá ìbọn mi ni àfà iná kaza ìbọn. Wọ́n wulẹ̀ sunkún ẹnìkan mọ́. Gbogbo ẹ̀rí ẹ̀dẹ̀mọ́ ẹni sallallahu alaihi wasallam. Mọ̀túnmọ̀ kúta ń kú ni. Ẹnìkan wọlé ni, inú ilé tó ń kálùkù ọwọ́ náà ní kàn yá wa sínra wa ni. Mọ́ wulẹ̀ sunkún ẹnìkan, in tó bá kànú ayé rẹ̀ ni ó mójútó. Lọ lè wádìí bọ́ bá lọ ní bàbá láì bàbá rẹ̀ ń kọ́, níbo wọ́n lọ. Bọ́ bá fẹ́ yọ ọmọ àlè lókò ní lọ. Tí wọ́n bá gbéwé fún kálùkù ní ìjọ ẹ máa wá kọ àwọn tẹ́ ní lálìkìyámà àtàwọn tí ń bẹ láyé, àwọn tá ní lálìkìyámà pọ̀jù àwọn tí ń bẹ láyé rẹ̀, àmáwà náà fẹ́ lọ bẹ̀. Fala taqtahil aynaka fi abi'bratin. Àfáàbí ọ̀rọ̀ yá tó pẹ́ ọmọ rẹ̀ jòkó lẹ̀ pé ọmọ mi ẹ̀yí kọ́ bá wà látú járe ahadan. Wọ́n ọmọ mi lè mọ̀ yọ bí n ti ń lọ yìí. Máma sọ pé ọmọ pé lágbájá yìí bá ti ẹ̀jẹ̀. Ẹ má wọ́rí kí lẹ́lẹ́ lè ṣe èmi ọ̀sọ́ ẹ má sún bẹ́ẹ̀. Ó ní ọlá pé ń bẹ ni o, gbogbo èyí tó ń sọ tó mú jẹ òun mi bá lọ tán kọ̀mọ̀ sí mú jẹ. Ana rahila. Sheikh Habib. Wala taqtahil. Wala taqtahil aynaka fiha bi'ibratin. Ìṣẹ́jú márùn-ún tèmi ti fẹ́ pé. Sheikh Lukman. Wà sí tọ́mọ tí yàwá fi parí ẹ̀kọ́ mi. Ẹ̀dàkùn sẹ́kọ́ ni àbẹ́kọ́kọ́? Ẹ̀kọ́ ni àbẹ́kọ́kọ́? Ọwá ní wọ́n mọ̀ mi wala tara nafsaka fawqa ahadin. Bọ́ bá ń tẹ́lẹ̀ gìràgìrà tẹ́lẹ̀ èmi ń lọ́nu. Bí mo ti gbé mi sínú sàárè yìí, nínú àwọn kọ́kọ́rọ́ eyín, nínú àmì léyìn ọ̀kan kan wọn mọ́dà ìyá rẹ̀ ní, eyín ọ̀kan kan yí yọ. Gbogbo ẹni tó bá ní ẹmọ̀ ń só nísìnyí wàláhì tẹ bá débi tó bá lágbára yóò padà. Bọ́ bá kú kó tìyín kó fi lè jáde yóò tìyín. Fala taqtahil aynaka fiha bi'ibratin. Báyé ti nínú ẹni tí ó sòdodo fún yẹ̀yẹ́yẹ́, ìyá àfẹ́ ìdákùn bá gbé kìíní yìí fún ọmọ yín ẹgbẹ́yàntú yìí fún, bí ó ti lò ẹni tí ó sọ fún yín bẹ́ẹ̀ ti lò pé lọ́lọ́run. Gbogbo ẹni tó kù bọ́ bá ti rí olóní. Ala ta'ibin minha fa innaka za'ibun. Àfáàbí ẹni tí ó sọ fún yẹn pé wọ́n ní Lúkú àti ìyàwó rẹ̀ ń jà tí ó sì máa sọ sọ́rùn tí ó máa bọ̀ wékú tí ó fẹ́ kọ́ tán òun lọ́lọ́run. Gbogbo ẹni tó kù Ọlọ́run tí ẹ̀yí ìyàwó rẹ̀ ọlọ́wọ́ ìrì ó pé díẹ̀. Àtàríyà àwọn tó kù láyé nù iná ẹ̀lẹ́fì máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bó sì lè wù kọ́ dá fọ́kùnrin tó bí ọba sóbìn lábẹ́ rẹ̀ kọ̀ yẹ́. Ẹni tọ́lọ̀ fi sàdánwò fún kọ́lọ̀ mọ́sà kó wọn kó mẹ́. Àmín. Ó ní wọ́n mọ́ mi la tara nafsaka fawqa ahadin. Èmi ń lọ́nu, ana rahila. Ọgbọ́dọ̀ wúra rẹ kó ju ẹnìkan lọ mọ́jọ́ mo ti kú láyé yìí. Gbogbo èyí tó ṣe tẹ́lẹ̀ wọ́n bùn ọ. La tara nafsaka fawqa ahadin. Látò ní lọ bẹ́ẹ̀ bá ń wọ́kọ̀. Ẹ máa rí gbogbo èèyàn pé gbẹ́gbẹ́ kan náà ni wá, àbí gbogbo èèyàn ló ti ẹjù mí lọ. Lópin ìgbà tẹ́ bá ń ṣe yíhun kò ní yíwọ́ lẹ́yìn ìyá, Ọlọ́run ní jú yíwọ́ fún yín. Ẹ dákun torí àsìkò orun subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.